ṣé o Jésù ìwọ ló ní ògo. Ó ṣé o Jésù ìwọ ló ní ògo. Ó ṣé o Jésù ìwọ ló ní ògo. Ó ṣé o Jésù ìwọ ló ní ògo. Ìwé mímọ́ sọ wípé kọ́ wa láti máa ka iye ọjọ́ wa kó lè máa fi ọkàn wa sí ipa ọgbọ́n. Èyí ni gbogbo àwọn òṣìṣẹ́ ilé ìtura Prosperous Royal Hotel and Resort Center nílùú Adó Èkìtì lábẹ́ ìdarí Ìdòwú John Fáláwọ̀ fi ń kí aláṣẹ àti olùdarí Prosperous Royal Hotel and Resort Center nílùú Adó Èkìtì tó tún jẹ́ alága àti olùdarí Prosperous Oil and Gas nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers kú oríire. Láyàjọ́ ọjọ́ ní 25th December Fọlọ́run darí akọni ọkùnrin wá sáyé. Our boss Ìsíkáyé Gabriel Abiodun ọmọ wọn nílùú Ìjẹ̀lú Èkìtì. Happy birthday sir. Ìwọ lọmọ Ìjẹ̀lú mọ̀kúmọ̀jò ọmọ olódi láti lẹ̀ mọ́ gbẹ̀kan lórí odi gbẹ̀kan lẹ́yìn odi gbẹ̀ṣìgìdì lórí odi kọjọ mọ̀rọ̀ pọ̀ di ọbara ọmọ àrìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ alágbàdo ọ̀rárá ọmọ onígbè òtúlú ọmọ aṣèyìn ọgbà súlẹ̀ ìkọ̀lé gbogbo àwọn òṣìṣẹ́ yín ló ní kí n máa wí pé ọdọọdún ni sápó rúwé ọdọọdún lè rù wá ń wà ọdún òní jọ kámárọ̀ ọmọ òbí lórí àtẹ ẹ ti ṣọdún èyí ẹ ó tún ṣe mí nínú àlàáfíà àti ọrọ̀ ẹ ó dàgbàdògbò èrè lọmọ ọlọ́jà ń jẹ lábọ̀ ọjà gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé èrè ni yóò já sí fún yín. Our boss we celebrate you today on your birthday. Gbogbo àwọn òṣìṣẹ́ yín ní Prosperous Royal Hotel and Resort Center nílùú Adó Èkìtì lábẹ́ ìdarí Ìdòwú John Fáláwọ̀ ló ní kí n máa kí yín wípé happy birthday sir, congratulations. Thank you baba. Ẹ̀mí mímọ́ ó ṣé o Jésù ìwọ ló ní ògo. Ó ṣé o Jésù ìwọ ló ní ògo. Ó ṣé o Jésù ìwọ ló ní